ọ̀rọ̀ Awikonko ń ṣayẹyẹ orí kadún. ọjọ́ bíi 50 ọdún láyé láyé àtàyè ìdẹ́ra. 50 golden years birthday. 2-in-1 celebration ni o. ọjọ́ yẹn gẹ́gẹ́ la tún máa ṣe filọ́lẹ̀ àràgbá yamuyamu iléeṣẹ́ rédíò Awikonko FM. ayẹyẹ máa wáyé ní Adétutù event center Akíọ́lá Ìpẹ́tùmọ́dù ìpínlẹ̀ Ọ̀ṣun. lọ́jọ́ Sunday August 24 ọdún 2025. bẹ̀rẹ̀ láago 12 ọ̀sán gẹ́rẹ́gẹ́. gbogbo olókòlókò tọkùlù jankan ló ń bọ̀. táyé Kẹ́hìndé Adégbòdù ni ó kọrin lulu fún wájọ́. aṣọ àǹkárá tààmú pẹ̀lú access card ní fisa láti wọlé o. ọ̀pá mẹ́rin àti fìlà àwọn ọkùnrin 10,000 naira ni. ọ̀pá mẹ́fà àti gèlè àwọn obìnrin ní 18,000 naira. ẹ fẹ́ràn sọ́jọ́ ìbí Awikonko nígbà yìí ní kẹ́gbẹ́. Adéoyè abẹ́fẹ́ owó làbí àkàndá ọ̀rọ̀ Awikonko ló pé gbogbo àwọn olóríire ẹja jọ pàdé níbẹ̀. a máa retí yín o. ẹlẹ́lẹ́ alárẹ̀ ìjọsá ọmọ amúrinkàndọ́gbọ̀n agogo mo kí nílé ajírọ̀mọ ògbójúkọ̀rọ̀ jàjálẹ̀ gbogbo wárùn gàgà mọ́ta èdè gbogbo ọlọ́jà mẹ́rẹ̀ẹ̀rìndínlógún gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí ẹ kú dédé àkókò yìí o. mo kí gbogbo yín ńlẹ́ lóko lódò lẹ́yìn odi àánú Ọlọ́run ò ní fi í sílẹ̀ ẹ ní rógbà àsúré pè àwọn ọmọ ìyá yín àwọn ẹ̀yà Ìgbò ṣe é gbọ́ nípa tuntun tó délẹ̀ wípé wọ́n ń gbìyànjú láti ní kingdom lórílẹ̀‐èdè pé wọ́n ń gbìyànjú láti ní kingdom lórílẹ̀‐èdè Ghana. ṣé ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ ní Nàìjíríà kàkún táwọn èèyàn kan pè ní ethnic bigotry, táwọn èèyàn kan ní ẹ kórìíra ẹ̀yà Ìgbò níjàre, wọ́n kórìíra ẹ̀yà Ìgbò níjàre, wọ́n kórìíra wa níjàre. Gbogbo Lagos is no man's land tí ń bẹ lọ́kàn àwọn ẹ̀yà Ìgbò. ìṣe ilé ni orù wọ́n dé ta o, ìṣe ilé ti rù wọ́n dé ta. àwọn bùrọ̀dá òfò tí wọ́n fẹ́ gbalẹ̀ onílé mò ń wí tó o, kí ẹ tún yàrá ibi yín ṣe. now kí ni tó ṣẹlẹ̀ ń pàtó? mo mọ̀ wípé yóò di àmọ̀ràn bí ní Ọ̀yọ́ tá a gbé kété omi lérí tí ń béèrè wípé sáà ń lo odò ni, ṣé wọn a máa fi kété rugi lóko? eléyìí túmọ̀ sí pé ní tí mo fẹ́ sọ ẹ̀yin náà ti mọ̀ ọ́, kò ṣeé ṣe kẹ́ ẹ mọ́ ìbáfọ́nrán òun pàdé. òun fò káàkiri ní oríṣiríṣi wípé wọ́n ti jọba Ìgbò nílẹ̀ Ghana. àwọn eléyìí ni wọ́n wá ń pariwo Igbo must go, Igbo must go. mo wá ní bù fún mi kí n bù fọ́ ọlọ́pọ̀lọ́ ké lódò. àwa náà ti wí rí tá a ní Ghana must go. àwọn ni wọ́n wá ń wí tí wọ́n ní ìsìn pé Igbo must go. Kingdom ní Ghana sọdá sọṣẹ gbọ́ lóòótọ́ ntọ́ bá wo lówó ló lè fowó ẹ̀ rà, ntọ́ bá wo lówó ló lè fomi gbóná ṣe, àrà tó wò gòdò ló lè fi mú ọlọ́kùnrin dá. bọ́ bá ti wu ni là á ṣèmọ̀lẹ́ ẹni, ìbáwò kó fi tẹ ẹlẹ́dẹ̀ jẹ sàárì. ṣùgbọ́n okùn ọrùn ọ̀yí adìẹ bàbá ní a gbìyànjú ká fi sọ́rùn adìẹ kò yẹ ẹni tí yóò fà á tí yóò máa rìn lọ ní gbàgede. lélẹ̀ tó túmọ̀ sí pé kí ló dé tá a fòdiwọ̀n sí gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ilé ayé? kí ló dé tó jẹ́ pé a máa ń fò gànà? kí ló dé táwọn ẹ̀yà yìí tó jẹ́ pé tẹ́ bá fún wọn láàyè kékeré wọ́n sọ di fífẹ̀ mọ́ yín lọ́wọ́? ẹ fún wọn ní yàrá kan wọ́n fẹ́ gbódìdí lé, ẹ fún wọn nílẹ̀ kí wọ́n gbé kọ̀ǹténà sí, ní tí yóò wà lórí ẹ̀mí wọn ni pé kẹ́ ẹ padà talẹ̀ ọ̀hún fún wọn kí wọ́n rà lọ́wọ́ yín. now ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ghana yìí
gbogbo ọmọ Ghana ti dìde irú èyí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ lọ́dọ̀ wa àfẹ́ kò gbọ́dọ̀ wáyé bọ́bá ìwáyé wàhálà tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yóò ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ẹni tí wọ́n fi jọba yìí ni wọ́n lọ ra 50 acres of land nínú 50 acres of land wọ́n kọ́ palace síbẹ̀ wọ́n bá kọ́ palace síbẹ̀ wọ́n kọ́ iléèwé táwọn ọmọ Ìgbò ọmọ lọ́nbẹ̀ wọ́n ò ní ọjà wọn ń bẹ̀ tẹ́tí máa bá wọn nájà lọ́dọ̀ wọn nínú 50 acres tí wọ́n rà bọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà bọ́ bá lọ sórílẹ̀-èdè Ghana tó fẹ́ ralẹ̀ tó fẹ́ nílé lórí Ìgbò community yìí ni yóò lọ àwọn ni wọ́n talẹ̀ fún kì í sàwọn tó nílẹ̀ ní ọ̀talẹ̀ mọ́ orí ibi tí wọ́n máa gbé sí ni pé akúkú ti ralẹ̀ outrightly níta bá sì ti rà ó ti di tiwa ntọ́ bá wù á la lè fi ṣe látàrí èyí ni wọ́n wá fi ọba jẹ wọ́n jọba wọ́n ṣayẹyẹ ọ̀rọ̀ ń wá pín sí méjì torí pé àwọn èèyàn dìde láti tako ìgbésẹ̀ wọn ẹni tí wọ́n fi jọba fẹ́ máa yí pé kì í tiẹ̀ sọ pé yìí n tó sọ ni pé ká tiẹ̀ sọ pé irú ambition bẹ́ẹ̀ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ambition yẹn ti kú ńlá fi pé má foko mi sọ̀nà mọ́ ọjọ́ kan là á dẹ̀rọ̀ rẹ̀ lára ẹni tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Ghana wọ́n sọ̀rọ̀ ó ròyìn ó fìyìn tì lórí ọ̀rọ̀ àwọn ẹ̀yà Ìgbò ìwà àbàjẹ́ aburú tí wọ́n ń ṣe ìjàmbá tí wọ́n ń ṣe lórílẹ̀-èdè Ghana àti káàkiri àgbáyé wàhálà tí gbígbà wọ́n láàyè láti ní Ìgbò kingdom lórílẹ̀-èdè Ghana wàhálà àti aburú tó máa mú bá wọn gbogbo ẹ̀ ní mànù yìí ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́rọ̀ kìí ṣe bẹ́ẹ̀ dùn lẹ́nu tèmi ẹ jẹ́ á kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu arákùnrin yìí ká tó gbọ́rọ̀ lẹ́nu àwọn tó kù. God bless you. What did the Igbo chief do wrong by buying land in Mingo? First of all, calling himself a king in Ghana is wrong. That's wrong. I agree with that. Nobody who is not a citizen of this country can make himself a king in our country. You know the law. It doesn't permit that. So you coming to tell us that you are acquiring 50 acres of land to build a kingdom, an Igbo kingdom, so that it will become one of a kind in the world that has never happened anywhere in this country, shows that we are loose. We are allowing everybody to take over everything. And you are going to build a kingdom that is going to determine who becomes president in Nigeria? In Nigeria? Yes. Kingdom in Ghana determines who becomes president in Nigeria. The ministers of state will all be coming and through that gate, and anybody who wants to acquire land or property who is a Nigerian will come there and acquire land and build as a Nigerian and live. And that's an Igbo kingdom. Clearly, they are becoming another tribe in Ghana. Clearly, they are now rubbing shoulders with the kings of wherever they are getting the land from. And clearly, we are going to have a big problem in the future. Have you bothered to ask the kind of crime rate, then find out the associates of those crimes? And you will realize that 90% of every crime that is committed in this country, if you check the statistics, 90% is foreigners. And well, I don't know about that. 10 is Ghanaians. Armed robbery, foreigners. Nigerians have taken Kidnapping. over. Kidnapping, foreigners. Nigerians have taken over. Fraud. Fraud, 419. Yahoo, what do you call it? Scams and everything. Fraud boys. Fraud boys, they've taken over, they've manipulated the system. They are now the hierarchy of our nation in terms of anything. Right now, they're even killing landlords. They come, they rent your house, one person shows his face. Then 30 come and live there. Then 30 come and live. That's true. I hear that quite a lot. And when you joke, they kill you.
our ladies, they are killing them, using them for their so-called rituals. Very soon, if we allow such a kingdom to happen, you will be registering missing people in this country every day. Look, we are not against settlers. I am not against settlers. We have Yoruba settlers here. We are living happily with them. We have Hausa settlers. They are living happily with them. We have Zambarama settlers. They have even lived with us for a very long time, and they are now part of There's Lagos Town in Accra. Yes. And there's Lebanon House in Accra as well. So the point is that, are we selling our sovereignty to the Nigerians? You know, Igbos, they are called Nyamuri. That means? Nyamuri Hausa, they are calling them Nyamuri. Even in Nigeria, they are not welcomed by the Hausas and the Yorubas. Well, that was the point of Biafra in the late 60s. Thank you. You remember the xenophobic attack in South Africa? Yes. Who started it? The Igbos. It was targeted against the It was Igbos. targeted against the Igbos, and it affected all the African descents. Because wherever they are, But that's stigmatizing the Igbo tribe. That's not very But welcome by the United Nations. United Nations doesn't like that's that. the nature. But you cannot stigmatize a I tribe. am not stigmatizing the tribe. I'm stigmatizing their character. That is the way they are. That's their character. I'm defining their character to you. I've lived in Nigeria, don't forget. I schooled in Nigeria. Barua College, myself and Mama Yarga, we're all in Barua College. Your father took you there? Yes. We've lived there before. We know how they behave. You understand what I'm saying? And anybody who has lived with Nigerians will tell you, Master. ẹ gbọ́ yìí o arákùnrin na pọ̀tọ̀pọ̀tọ̀ ní pọ̀pá ó ní bí ọba lè ta bá kọ́ ta bá ibi ọba lè ta sí kọ́ ta sí lélẹ̀ tó túmọ̀ sí wípé ó sọ̀rọ̀ nípa àwọn ìwà tí àwọn ẹ̀yà Ìgbò ń hù ìjínigbé ìlọ́nilọ́wọ́gbà ìlòkulò àwọn èèyàn bí ká máa fa àwọn èèyàn ìdókòwò àwọn èèyàn fífẹ́ sọ nǹkan oníkan di tiwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó tiẹ̀ jẹ́ wípé àwọn ìwà kan bẹ́ẹ̀ ń bẹ tá a lè sọ wípé ẹ̀yà Ìgbò nìkan ní í ṣe ìdókòwò àwọn ìfàwọn èèyàn dókòwò tá a mọ̀ sí human trafficking ká kó àwọn èèyàn láti ìlú kan lọ sí ìlú kan láti lọ fi ṣiṣẹ́ bọ́ra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fi ṣiṣẹ́ nàbì egbòogi olóró ń gbígbé ìjínigbé mo nígbàgbọ́ pé eléyìí wà káàkiri ṣùgbọ́n jẹ́ ìyàlẹ́nu wípé àwọn ẹ̀yà Ìgbò ni wọ́n pọ̀ ní díẹ̀ nítòótọ́ láwọn ibì kan ẹ̀yà Yorùbá náà ń ṣiṣẹ́ láabi kò wọ́pọ̀ ni tàbí ká sọ pé kò wọ́pọ̀ láwọn ọ̀nà ibì kan òun náà níbi tó ti wọ́pọ̀ máàlù yìí jẹ́ kó yé wa pé kódà gan ní Nàìjíríà wọn ò fẹ́ràn ẹ̀yà Ìgbò àwọn ẹ̀yà tó kù ò fẹ́ràn ẹ̀yà Ìgbò wọ́n ní ṣé kìí ṣe wípé ó ń ba orúkọ wọn jẹ́ tàbí pé ó ń rohun tí ọ̀dà mọ́ wọn lásọ ìdáhùn ọkùnrin ọ̀hún ni pé òun rohun tí ọ̀dà mọ́ wọn lásọ ìwà àti ìṣe wọn gangan ló ń sọ òun ìdí tó jẹ́ kó rí bẹ́ẹ̀ ni pé ẹnìkan ní gé lọ́wọ́ lóòótọ́ ká tó sọ gbogbo lédìlé agéka ẹ jájọ wò ó kí ló dé tó jẹ́ pé gbogbo ibi sẹ́yà Ìgbò bá ti dé kankan wo oko bí kan gba nǹkan ní nǹkan ní máa ń rí lójú wọn láti àyà Nàìjíríà lọ sórílẹ̀-èdè Ghana bí èèyàn bá bá ọrọ̀ ajé lọ sí bí yóò sọ̀rọ̀ ajé ẹ̀ jẹ́jẹ́ yóò padà wá sílé fọ́nrán mi ń bẹ tí n ó fi hàn yín nínú eléyìí tí kan náà àwọn ẹ̀yà Ìgbò tí ń bẹ ń bẹ tó fi sọ ìdí tí àwọn fi fọba jẹ ní Ghana ẹ fẹ̀yìntì rẹ́múrẹ́mú ẹ̀já wò ó. Here in Ghana, the population of Nigerians in Ghana is about 4 million. And these 4 million, the Igbos are the majority.
The Igbos here in Ghana, they've married a lot of Ghanaians, Togolese, Liberians, Burkinabes, and even Ghana, where we live. Now, these children are all Igbos. And if we don't let them know the culture and tradition of the Igbos, it means our culture is wiping away. And the installation of this king means to plant the culture and tradition of the Igbo in Ghana and any other country that we found that there are a good number of the Igbos living in that country. By that, the essence of this kingship has come to be. Mo nígbàgbọ́ pé ẹ gbọ́ dáadáa pé n tó ru àwọn sókè táwọn fi rò wípé àwọn nílò agbègbè àwọn ó jẹ́ fún àwọn ẹ̀yà wọn nìkan tó máa wọn wá ronú débi pé ó yẹ káwọn olólórí ní wípé ẹ̀yà Ìgbò ti gbilẹ̀ káàkiri ìlú àgbáyé pé bá wọn sọ nípa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ń bẹ ní Ghana wọ́n tó 4 to 5 million ẹ̀yà Ìgbò ló sì pọ̀jù láàrin wọn àwọn wá rò wípé wíwà lájò ó lè má wọn gbàgbé ilé níbi táwọn sì wá gbọ́n dé àwọn tí ń fọmọ ń Ghana àwọn ń fẹ́ Togo àwọn ń fẹ́ Burkina Faso àwọn ń fẹ́ yí àwọn ń fẹ́ tọ̀hún àwọn táwọn ń fẹ́ yìí wọn ò ní jẹ́ kọ́ mọ àwọn ọmọ àṣà àwọn ọ̀dẹ̀ parí àtẹ̀dẹ̀ àwọn nìyẹn ìdínú táwọn fi rò wípé àwọn nílò Ògbò community ẹ ṣe dáadáa lérò wọn òun ni wípé ṣe mọ̀ pé lókè òkun bọ́ bá ti fẹ́ mọ wọn ìwé ìgbélú rẹ yọ rọrùn gbogbo tó bá ń fẹ́ yọ mọ́ wá ń rọrùn wọn ò rò tọmọ wọn mọ́ ọ lára mentality yìí náà ni wọ́n gbé lọ sí Ghana n táwa wa ń sọ fún ọ ni wípé láti preserve èdè àti àṣà èèyàn kò dìgbà tẹ́ ẹ bá ní community ń bẹ kò dìgbà tẹ́ ẹ bá fọba jẹ́ ń bẹ ngbẹ̀yìn tẹ́ wà ń Ghana ẹ̀ máa ṣèpàdé bẹ́ẹ̀ bá ṣèpàdé kálukú ń sọ èdè ẹ̀ tẹ́ bá fẹ́ yàwó ẹ kọ́ lédè yín tẹ́ bá kọ́ lédè yín ọkọ mọ̀ kò dìgbà tẹ́ bá ní community ń bẹ. kí nìdí tẹ́ fi ń fẹ́ ọmọ orílẹ̀-èdè olórílẹ̀-èdè èyí ṣe tẹ́ fẹ́ ẹ̀yà Ìgbò gẹ́gẹ́ bíi tiyín ṣé ẹ gbàgbé pé mi Àkàndá máa ń sọ gbólóhùn kan pé ọmọ Yorùbá tó bá fẹ́ ẹ̀yà míì ọ̀kánjúà ni ọmọ Yorùbá ní ọ́ lọ́kùnrin àbóbìnrin ó wá rèé fẹ́ ẹ̀yà míì tí wọ́n ní èdè tiwọn lọ́tọ̀ tó yàtọ̀ sí tiẹ̀ ọ̀kánjúà ni ọ́ ìyẹn náà ń pè ní intertribal marriage kò síbi tí ì ti ṣẹlẹ̀ àwọn tí wọ́n ń ṣe ó pé wọn ni. now láti mú àṣà èèyàn dúró kò dìgbà tá a bá fẹ́ ọmọ onílùú o fífẹ́ ọmọ nílùú onílùú ó túmọ̀ sí pé kéèyàn fẹ́ gbẹ̀tọ́ tí ò tọ́ sí lọ́nà àlùmọ̀kọ́rọ́ yín mi tí mo fẹ́ gbà yìí o wọn ò ní fún mi àfi tí n bá gbọ̀nà yìí. now like I said fọ́nrán pọ̀ ńlẹ̀ tí mo fẹ́ ṣàfihàn gbólóhùn kéékèèké ni wọ́n sọ lórí ẹ̀ ẹ já wo fọ́nrán eléyìí náà eléyìí lẹ fi máa mọ̀ wípé àti kékeré Ìgbò àtàgbà Ìgbò àtọkùnrin Ìgbò àtobìnrin Ìgbò alájẹsẹ́ ń gbogbo wọn ọlọ́kànjúà ń gbogbo wọn olójú kòkòrò ń gbogbo wọn ẹni tí tiẹ̀ kì í tó ní gbogbo wọn ẹni tí mo fẹ́ gba tó ní nǹkan mọ́ tiẹ̀ ní gbogbo wọn ẹ já gbọ́rọ̀ lẹ́nu àwọn eléyìí kí n fìdí ọ̀rọ̀ múlẹ̀. There is no land acquired there, so they didn't invite me for any, no letter was sent to me, no invitation was given to me, and they've also, I believe they've also made their own research and realize. Let's be honest, Ghana is a mini Nigeria. The rivalry, the suspicion, the tribalism, that is what we see in Nigeria between ethnic groups.
and it's playing out in Ghana. The Igbos are doing what responsible, forward-thinking communities do to build, contribute, and invest. So if you lived in another man's country for decades and you cannot point to what you've contributed towards or built, maybe the real issue is not tribalism, it is your inactivity. You may laugh at the Igbos, but you're missing the bigger picture. Ask yourself, why hasn't Ghana revolted against the Lebanese community who have been doing businesses and owning property in their names for decades? The real question you should be asking yourself is, why do the rest of Africa not like Nigerians? This is because we don't even love ourselves. Our politics is tribal, our economy is sectional, and our unity is only surface deep. Africa cannot rise if we are afraid of each other. Ghana cannot grow by pushing away legal investment based on tribal suspicion, and Nigeria will never progress if we continue to shame people for doing the work others are afraid to do. Let the focus be on the value. What are we building? What are we giving? And what are we leaving behind? That is what matters. It's a truth at a time. Is it that everybody in Africa is against some certain tribe in Africa? Only one tribe, which is Igbos. About what is happening in Ghana. An investor come to your country to acquire some property, which he did not steal the property and he did not fight to get the property, that he want to invest in your country. And some people are busy on TikTok fighting against who don't even know they exist, because I see no reason why all these things are happening. Don't you know that if he finally achieve his dream in that your country called Ghana, is going to generate a lot of revenue to your economy, because there's going to be, the thing is going to draw attention of tourists, and when someone comes to invest in that your place, there must be a tax that is going to be paid to your government. This is why Africans can never develop like other countries. Look at, if you come to every developed country, all the whole world, you will see that most of the people that have a huge investment in that country are foreigners, especially Chinese. Come to Indonesia as a country, almost everywhere you go, you must see a Chinese man there, and they are doing well. Let's assume now is a Chinese man that come to invest in Ghana. You people will say you people are not going to allow him to invest. Were you people sleeping when the person that sold the land to him, or did he take the land by force from him, from Ghana's? The most annoying part of all this thing is that when you go through the people that is talking all these things online, you will see that it's just some people that have not visited Ghana for more than 2 decades. They are living in a civilized country, a developed country, but they don't even, I don't think some of them have even one block in their village, in their country called Ghana, the country they care so much for. But they are busy on TikTok saying Biafra want to come and take their land. What give you people those mindsets? And some Nigerians who hate Igbos are busy supporting them on TikTok. My brothers and sisters, you guys need to wise up now. We are all bigger than all this nonsense. Let's assume today now I decide to go and acquire like 1,000 hectares of land in this country, in a village, and decide to develop it. Nobody is going to talk any shit to me. Rather, they will be very happy that their country is developing. But in Africa, when you come to develop, they will say you want to come and claim their land. Did the person steal the land from you? The question is, who sold the land to him? Did he fight? Did he take army, military to come and occupy your land? The answer is no. He bought it with his own money. You people should be giving him credit, self. Go to America, they have an Igbo community in America. The same thing applicable to Ghana people. They have their own community in America. Why not US citizens to protest and chase all the Ghanas or all the Igbos in America away? My African brothers, let us wise up. Enough of all this shit we are doing online. It's not going to help us. We are going nowhere with all these things we are doing, especially on uneducated ones. But in the comment section, we were educated by even people in Ghana. It's not like the guy said he wants to be king of Ghana. It's just within the Igbo community. And it's not done only in Ghana. It's not like even a king title. Do you understand? Those who go school go know what they call parapo. You know, when one particular tribe go gather, get leader, get, it's a normal thing. He was thinking he wants to be king of Ghana. No, now we don't support that one. But if it's just within themselves, what's the fuse about? When I get us for mind, I've been looking at video, shops being destroyed, houses being destroyed. Why? This is a practice that happens all over the world. Even in America, they have different tribes. They have their hair. Me, I say they want to get land so that they go build kingdom. Now that one we not support. But if it's just within themselves, what they buy 50 acres of land. You know what people they buy for you? Most people. But they are just surviving just like every other human being. Hustling. Why the destruction? Ghana. Why by all means now one make us cry? Why the hate? Why people they always the beef?
kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún, a tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálálẹ́, ẹ má ka pépà mọ́, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis. Arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń ro ẹ́ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí i. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù. Ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement, ẹ lè máa tọ̀ léraléra. Ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́. Ó ṣeé ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù, ara iṣẹ́ wa ni, lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi ni. Àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára, ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní, ewé àti egbò pọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa, ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080 330 34777 080 330 34777. Ẹ bá wà l'Amẹ́ríkà, kẹ́ ẹ wà ní Spain, kẹ́ ẹ wà ní UK, ibikíbi tẹ́ ẹ bá wà, ó jẹ́ Canada ni, ó lè jẹ́ Port Harcourt ni, ó jẹ́ Abuja ni, ibikíbi tẹ́ ẹ bá wà, ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì àpapọ̀ ara ẹ̀ á máa kú, kí ló fà tápapọ̀ ara fi ń kú? Ẹ kàn sí wa, ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdídì máa steve, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. Àwa máa ní ìṣòro, a máa ní kàtà gbogbo ìgbà. Kí ló ń fà? Ó ṣeé ṣe kó jẹ́ asthma ni, ó ṣeé ṣe kó jẹ́ bronchitis, ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080 330 34777. Iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ire o. Pro Limited, ilé-iṣẹ́ tó ń talẹ̀ tó ń ta ilé, wọ́n tún bá ní kọ́lé, ọ̀gá ni wọ́n jẹ́. Sisi Gold Farm Estate, kẹ́sẹ̀ rí ọ̀rọ̀ wa, Treasure Homes, ara ẹ̀rí iṣẹ́.
iṣẹ́ wọn ni. Agview Pro Limited ọ̀gá àgbà nínú àwọn tí ń talẹ̀ tí ń talẹ̀ tí tó ń bá ní kọ́lé àgbà ọ̀jẹ̀ ní ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán gbára gbọ́kànlé fún ilẹ̀ ilé gbígbé ilé iṣẹ́ tàbí ilẹ̀ oko àwọn lóní Treasure Homes tó wà ní Lasamaja 3-bedroom apartment tó dúró rekete tí wọ́n gbé kalẹ̀ ní 75 million naira wọ́n ní 2-bedroom apartment lábúlé Ẹ̀gbá 50 million naira wọ́n gbé kalẹ̀ bákan náà ni wọ́n ní 3-bedroom bungalow ní Treasure Island tí ń bẹ ní Mòwe Ọ̀fadà 17.5 million naira ní bóyá tó lóun ọ̀gbìn àbí tó ní nǹkan ọ̀sìn àǹfààní ńlá láti sílẹ̀ ní Silver Gold Farm Estate tó jẹ́ ti Agview Pro Limited plot ilẹ̀ mẹ́ta lẹ ti máa bẹ̀rẹ̀ 1.5 million naira ní tẹ́ bá fẹ́ sanwó ẹ̀ lójú ẹsẹ̀ Mr. Olúṣọlá ẹnu oníkan láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu tèmi ẹ ṣàlàyé Silver Gold Farm Estate ká mojú ẹ̀. Good day, investor. Can you still believe that with 500,000 naira you can hold a plot of land to yourself? Yes, that is what Agview Pro stands for. Through Silver Gold Farm Estate at Ikanabalogun by Obofomi Owode local government. And our farmland is strategically located. As you can see, this is the water. And this water is through our farm estate. Let me take you through to come and see how people are growing their farms here at our farm estate. You can see some are just taking possession and they are burning their land now to ready for crops. And while some have taken possession already, you can see the name, some have cleared. And if you can see some that I want to grow the maize, their maize is coming out now. And as we move forward, you see those who are doing the plantation farming and their plants are already growing in less than 2 months. ọ̀rọ̀ lẹ ti gbọ́ ohun àsùngbàgbé òní kan mi ó yá ní mọ̀nà wá ẹ máa pe Agview Pro Limited sórí +234 803 940 6444 àti +234 802 626 9326 Agview Pro Limited òótọ́ inú ló sọ wọ́n dọ̀gá professional touch ló gbé iṣẹ́ wọn lárugẹ. ẹ káàbọ̀ padà orí ètò yín ètò wa náà la wà pẹ̀lú àkàndá ọ̀rọ̀ Awíkonko Àjàó àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe fún gbogbo ẹni tó bá mọ̀ mí ẹ rí wípé kò sí ẹ̀yà tí mi ò ní ìbọ̀wọ̀ fún nǹkan tí mo kórìíra ní kéèyàn ó kórìíra mi tàbí kó kórìíra ẹ̀yà mi ní tí mo kórìíra ní kéèyàn ó fẹ́ gba tí kìí ṣe tiẹ̀ tó bá jẹ́ pé kí kálukú lọ mẹ̀lọmẹ̀lọ ni kò sẹ́ni tí mo yàn láàyò mi ò ní pọ̀ sí. now fídíò tí mo play sẹ́yìn ọmọbìnrin kan kọ́kọ́ sọ̀rọ̀ ń bẹ̀ ọmọkùnrin kan sọ̀rọ̀ ń bẹ̀ ọmọbìnrin kan náà tún wá sọ̀rọ̀ ń bẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó sọ̀rọ̀ ọ̀nà kan náà wọ́n sọ̀rọ̀ sí i tí wọ́n sọ̀rọ̀ sí ni pé wọ́n gbé ẹ̀yà wọn lẹ́sẹ̀ mo fẹ́ràn ẹ̀yà Ìgbò fún yẹn wọn ò bá ṣe ń tó dáa wọn ò bá ṣe ń tí ò dá sẹ́yà míì láì gbẹ́jọ́ láì wádìí wọn kọ́kọ́ gbé sẹ́yìn ara wọn ná ìran Yorùbá kì í ṣe bẹ́ẹ̀ àwa là á kọ́kọ́ dá ẹ̀yà tiwa lẹ́bi fún ẹ̀yà míì tí kálukú yé àgbẹ̀ tó fi inú oko oṣù rẹ̀ gbé kà ńgbà tó ọmọbìnrin yẹn sọ̀rọ̀ tàkọ́kọ́ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kọ́mẹ̀ntì ní comment section òun rí gbé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni ọ̀jáde kúrò nílùú ibi tán wà lóòótọ́ òun rí gbé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn lọ́kàwé ṣùgbọ́n tí wọ́n ń já sí ọ̀lẹ́tọ̀ọ́ pé bẹ́yìn ò bá lè ṣe nǹkan tẹ́sí rẹ̀ tó lè ṣe ó yẹ kíkẹ́ yín ni ọmọkùnrin yẹn ní ìdàgbàsókè làwọn fẹ́ mú bá ìlú onílùú kí lu táwọn fẹ́ mú ìdàgbàsókè bá kó lè di àpèwáwò lélẹ̀ tó túmọ̀ sí pé ó ní bẹ́ẹ̀ èèyàn bá kówó àwọn kówó àwọn wá invest sọ́dọ̀ yín ẹ gbọ́ ẹni tó invest sí bó ń retí èrè ni èmi kọ́ mo pè ọ́ wá kọ́ wá invest ìwọ ló wù láti wá invest sọ́dọ̀ wa o invest pẹ̀lú owó ẹ o jèrè orówó ẹ kò túmọ̀ sí pé kó wá gbalẹ̀ kó wá gbàlú
kò túmọ̀ sí pé wọ́n ló nílùú, kò túmọ̀ sí pé wọ́n ló nílẹ̀. Tó bá jẹ́ China ló wà ní, tó bá jẹ́ kinní kan ló wà ní, tí Chinese bá fẹ́ invest nínú business, tó bá fẹ́ invest business tàbí company sínú ìlú yín, wọn ò ní sọ wípé Chinese village tàbí kan sọ pé Chinese community. Tí Chinese community bá wà, China ò lè ever claim lẹ́yìn láéláé. Wọn ò lè sọ pé àwọn fẹ́ wá jẹ chinchon-chin kan bẹ̀ tàbí àwọn fẹ́ wá jọba ń bẹ̀. Tán bá ní Chinese community, ó túmọ̀ sí pé oúnjẹ tí wọ́n máa jẹ wọ́n máa ríra ń bẹ̀, aṣọ tí wọ́n máa wọ̀ wọ́n máa tà ń bẹ̀, eré tí wọ́n máa ṣe ń bẹ̀. Kì í ṣe pé wọ́n ò ní lọ́kàn wípé kọ́mọ táwọn bá bí bẹ̀ kó lè gbọ́ èdè àwọn. Now ó ní báwọn bá kó àwọn táwọn bá fira lẹ̀ nílùú yín, ó yẹ kẹ́ ẹ máa kí àwọn kẹ́ ẹ máa yin àwọn ní irọ́ o. Ìwọ nílùú tiẹ̀ ò tó ọ gbé tó yọjú náà lọ ìlú onílùú, kò sí ìlú tí ò kí ń lọ sí ìlú onílùú. Ṣùgbọ́n téèyàn bá lọ ìlú kan, èèyàn ṣàmúlò ìlànà àti òfin ìlú ọ̀hún, èèyàn ní tasẹ̀ àgẹ̀rẹ̀ kọjá àyè rẹ̀. Obìnrin kẹta òun náà sọ̀rọ̀, olóòótọ́ àtòpùrọ́ ń jà làwọn mẹ́tẹ̀ẹ̀ta, ẹ wá ní kálábòsí ọ wá dájọ́, kò sẹ́ni tẹ́ sí fẹ́ gbè tó jelégbò lọ. Ìlú wọn náà wọ́n tẹ̀lé, èèyàn wọn náà wọ́n gbè lẹ́sẹ̀. Ohun tí gbogbo wọn sọ ni wípé kò sí ní tó burú nù tí àwọn ń ṣe tàbí tí wọ́n fẹ́ ṣe ní Ghana. Ọmọbìnrin tó sọ̀rọ̀ sí kẹta ni ká sọ wípé wọ́n sọ pé àwọn fẹ́ jọba Ghana gangan, eléyìí ńlá lè sọ. Ṣùgbọ́n níbi tí wọ́n pè ní kingdom o, ṣé báwọn náà fẹ́ jọba síbẹ̀? Kò sí ẹ̀yà tí kì í lólórí nílùú onílùú tán bá ní community ń bẹ̀, bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n wọn kì í pè lọ́ba. Lẹ́yìn ẹ̀yà Àgbò, ẹ̀yà Yorùbá làwọn náà tún ya ọlọ́kànjúà bẹ́ẹ̀ tí wọ́n ń jọba káàkiri ìlú òkè òkun. Bòdé ilẹ̀ Haúsá, bòdé Kaduna nìsín, olè rọ́ba Yorùbá ń bẹ̀, ọ̀kánjúà ni. Bòdé Wọrí nìsín, olè rọ́ba Yorùbá ń bẹ̀, ọ̀kánjúà ni. Bòdé Benin nìsín, olè rọ́ba Yorùbá ń bẹ̀, ọ̀kánjúà ni. Yorùbá ní bọ́lọ́hun ọba ṣe ní baba, a kì í gbìyànjú ṣe bí àgbà. Bóyá bá sọmọ ọba tádé wá ń wù ọ́ dé tó wá sọ pé o fẹ́ jọba lù onílùú, for how long? Tíran yín bá ti ń jọba ń bẹ̀, ẹ ti gbábẹ́ ń nù. Ṣàṣà nílùú tó lè gbarú ẹ̀ fún yàn. Now ẹni tí wọ́n fi jọba, òun náà ní gbólóhùn láti bá wa sọ. Ẹ já gbọ́ gbólóhùn ẹ̀ ká ìkádìí ọ̀rọ̀ wa ńlẹ̀. Mo kí gbogbo yín pé ẹ kú kalẹ̀. God bless you. There is no land acquired there, so they didn't invite me for any, no letter was sent to me, no invitation was given to me, and they've also, I believe they've also make their own research and realize the land was not acquired. So, that's it. Listen, when issues like this come, the security of the nation must be concerned about it, to know, to hear from me. The NIB, that is the previously BNI, came here last week Thursday, and they invited me to come on Monday by 10 a.m. that the Director General wanted to see me and have interaction with me. I went there on Monday 10 a.m. Then before then, I also had a call from National Security for invitation to also to come on Monday by 2 p.m. I went there on Monday with, I went to see the NIB. I sat with them and questions were put to me and I clarified them, what I just told you about the land. And I put my statements. And I also went there with Nigeria consulates, because Nigeria as a nation are concerned in this fake news going around, because Nigeria High Commissioner knows me, knows the Igbo community, and what we are doing as regards of promotion of our culture and tradition. Then we moved to national security by invitation, and they also had their interaction with me, questions and answers with me, and several hours were spent there with them,
and bail was given to me. So nobody came to arrest me. I went for invitation. Thank you. The vision is dead since many years ago. If the vision is still in existence, maybe by now we would have acquired the land. But the vision is gone. We have none of that vision anymore. Okay, so I think now we know. Okay, so mention it. My name is Èèmọ. I'm a content creator. So we have seen all the videos going around as people are painting the Igbo community as a bad image. As you, as Igbo leader in Ghana, what are you going to say to people who are painting the bad image for Igbo community? That's what I want to ask. Who lives in a glass house? Don't throw stone on it. When you think you are painting image of somebody because you want to make money on the internet, one day somebody will also paint your image wrongly. You cannot, because you're a content creator, you will sit down there lying. You should know there's a law of karma. So who's ever painting Igbo community black in internet, even some people put AI that's handcuffed from me and all that. Where on earth handcuff get into my hands? So those that are doing this should be very careful and remember there's law of karma. You might think you will destroy somebody's image, but someone else also destroy yours. Then finally, I also had an interview with Hassan Ayariga, who was also painting black of my name. I want to let him know that a leader does not talk like that. You cannot say anything that you have no evidence of it. When you are talking to public, say what is real and don't paint somebody wrongly. It is so cheap for him to open his mouth to say, I'm a human trafficker. But I want him to put those things, his evidence together, and the time will come, he will let me know how he's saying that I'm a human trafficker. If indeed he have the qualities to be a president of a nation, this alone has disqualified him because it's a wrong information and you are giving the youth of the nation wrong emotional torture information for them to rise against your fellow African brothers. We are all travelers. I believe he's also lived abroad. If somebody raised allegation for him like that abroad, will he exist there? He cannot exist there. So my brother, yes, and Ayaruga, be careful of your trances when you are in public against your fellow human being. But I leave you for God. Thank you. Ẹ káàbọ̀ padà. Ẹ ti gbọ́rọ̀ lẹ́nu kábíyèsí àwọn Ìgbò nílẹ̀ Ghana. Ó náà sọ̀rọ̀ tọ́lẹ̀ lẹ́la. Ó ní wọ́n fẹ̀sùn kàn án. Ìgbò òun ṣe human trafficking. Ṣùgbọ́n òun ò ṣe o. Ẹni tó sọ̀rọ̀ tó bá ní ẹ̀rí kó mú ẹ̀rí ẹ̀ jáde. Ṣùgbọ́n òun fóńtọ̀ ń lọ́lọ́ ń lọ́wọ́. Kò ń tọ̀ ọ̀kan mọ ọ̀rọ̀ tí yóò máa sọ ní gbangba àta. Lóòótọ́ ẹni ọgbẹ́ kòtò ọ̀gbẹ́jìn ẹ̀ ń kó bẹ́ẹ̀ ọ̀dá lápá ń di wo kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀. Ó ní pé a ti ní kó lè ọ̀sá ó ti sá a ní ojú tọwọ́ ẹ lẹ̀ ojú ú lẹ̀ wọ́n ti jọba a ti pariwo wọ́n ti bọ́ baálẹ̀ a ní wọ́n fẹ́ kọ́ kíndọ̀mù wọ́n ní kò rí bẹ́ẹ̀ páwọn òralẹ̀ tó bẹ́ẹ̀ àwọn ò sì ní kíndọ̀mù kankan kọ́ báwọn bá tiẹ̀ ní tẹ́lẹ̀ àlá yẹn ti kú àwọn ti paná àlá yẹn àwọn ò sọ nǹkan kan pẹ́ ẹ̀ mọ́. Lélẹ̀ tẹ́mi mọ̀ wípé ẹ̀yà Ìgbò kì í gba ìjákulẹ̀ láàyè bẹ́ẹ̀
wọ́n sọ bẹ́ẹ̀ gbangba páwọn àwọn ọ̀pọ̀ṣọ́ ambition yẹn mọ́ irọ́ o ó sì wà lórí ẹ̀mí wọn náà ni wọ́n ó ṣe wọ́n wá fààyè nílẹ̀ díẹ̀ wọ́n jẹ́ kátẹ́gùn ọ̀fẹ́ sí i wọn wá ní pariwo ẹ̀ mọ́ wọ́n ti sọ tán fẹ́ sọ gbogbo ayé tán fẹ́ tó fẹ́ gbọ́ ti gbọ́ wọ́n kàn máa build ẹ̀ díẹ̀ náà ni. now kò sẹ́ni tá a rí bú bí ọ̀sẹ́ni tó fọmọ fọ́kọ lóru tí ò jẹ́ kílẹ̀ ọ̀mọ́ àwọn tó talẹ̀ fún wọn ńlá làbárí bá wí ẹni tí yóò talẹ̀ 50 acres ńbo nílẹ̀ ọ̀hún wà àwọn wo ló ní ṣẹ́bí ni ṣèjọba ni kí n gbèdéke tí wọ́n fún wọn kí náà sọ pé àwọn ò fi ṣe oko wọn fẹ́ fi dá ni estate wọn fẹ́ fi kọ́ ni kí ni value estate ọ̀hún ta ni ọmọ gbé bẹ́ẹ̀. bí ẹ̀yà Ìgbò ṣe ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n bá dé Ghana ìkànnì wọn sọ̀rọ̀ wípé kò síbi tí kò sí Ìgbò community kò sílùú tí ò ní community pé bàbá dá Amẹ́ríkà wọn ní lè ní community ní Amẹ́ríkà ṣùgbọ́n community tẹ́ bá ní president lè máa ní kò dẹ̀ ní nǹkan kan ṣe lọ́dọ̀ ìjọba Amẹ́ríkà ìjọba Amẹ́ríkà ò recognize the community wọn ò fún wọn ní special treatment pé Yorùbá community kò ká Amẹ́ríkà Yorùbá community láàrin ara yín ní tẹ́jọ́ wà nílẹ̀ Yorùbá lẹ́jọ́ máa ṣe pàdé lẹ́jọ́ fẹ́ sọ̀rọ̀ lẹ́jọ́ fẹ́ ríra yín kò ká Amẹ́ríkà ntọ́ka Amẹ́ríkà ni pé ẹ mọ́ jà kí wàhálà ọmọ ṣẹlẹ̀ ẹ mọ́ dàlúrú. so àtàmọ́ ni wọ́n kàn ń sọ okú òsì papọ̀ mọ́yàwó àwọn ọ̀rọ̀ yìí ọ̀bára wọn mú community ń bẹ l'Amẹ́ríkà community ń bẹ ní Indonesia community ń bẹ ní China community ń bẹ nígbà community ń bẹ láwo it doesn't matter. so lóòótọ́ kọ̀ọ̀kan yìí mi kò gbọ́n mi lọ́wọ́ kò rá mi lẹ́sẹ̀ torí pé ilé bàbá mi ń kọ́ wọn fẹ́ gbà ìlú mi kọ́ wọn fẹ́ kọ́ kíndọ̀mù sí lélẹ̀ tó túmọ̀ sí wípé díẹ̀ ni tàlàbánú apẹ́ ẹ̀dùn ntẹ́mi gbìyànjú àti sọ ni pé bọ́n bá ń pèèyàn ló ń funra ìrà ẹ̀ ó yẹ kó ń tọ̀ náà ọmọ pa fún ẹ̀ mọ́ díẹ̀ Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò ìjọba ṣòfin kọ̀ràn kàkọ́sẹ́ni tí ó ṣòfin àjẹ́ ẹjẹ́ mọ́ fèyí ṣe lọ pẹ̀lú ògo Ọlọ́run á tún láǹfààní àti tún pàdé títí ìgbà míì tá a pàdé n ò ní gbọ́ bí sí ẹ̀ ní gbọ́ bí sí mi ẹ mọ́ gbàgbé ayẹyẹ ọjọ́ òbí àti ìkówó jọ fún TFM rédíò bọ́lọ̀ ń bá rán sí mi tẹ́ fẹ́ bá mi dá sí ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp kí n fún yín láka nọ́mbà tẹ́ bá ń fi sí +234 904 851 9362 +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni ètò èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìrì ò ní wọmi orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrì ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni bí omi àfòwúrọ̀ pọn àjù àṣẹ o. ẹwà arúgbó tí wọ́n fi ránṣẹ́ yìí ta lójú ń pọ́n. ìlú Ìlọ́rọ̀ mo fẹ́ kó jẹ́rù túwẹ́túwẹ́. Obìnrin ẹni ká máa rún sinimá láta wí dé. Ajagun tala kọ́lé ẹ̀. Ogun gbẹ̀bọ̀n bàtàjà kùn òní kalẹ̀. Bó ṣe rúkú wọlé náà rúkú jáde sí ọwọ́ ẹ̀ bọ́ra burúkú ni o. Ọjọ́ ìjà wọn ránṣẹ́ pasabari. Ọjọ́ ogun dé wọn ránṣẹ́ pológun tógun lájagun tà ń bọ̀. Ó gbọ̀tú yọ gbòsì yọ gbàgbede méjì yọ gbogbo. Apálò gangan lájagun tà tí wọ́n wá o. Kò fi bẹ́jà kò fàdájà kò fọkọjà. Àtẹlẹwọ́ ló fi ń jagun ṣẹ́gun. Iná bara wuta òjò palami ọkà yọ làálà. Ibi tó ti rí wa gbára yìí kò sẹ́ni tó yé. Sinimá ti tún Ajagunta. It's a blockbuster written and produced by Adeoye Abẹ́fẹ́ Awikonko.
directed by Seun Akinsanya, correct man. Packaged by Mary Akinola. Starring Sanusi Isiakapa, Kabiru Adeyinka Arinaja, Ralph Niyi, Dele Fagboyo, Adewale Alebiosu, Ọláìdé Àjàní Àtòríbẹ̀wù, Tamatiye, Elejigbo, Abẹni Ẹ̀rọ, Abíoyè Abẹ́fẹ́ Awíkóńkó fúnra ẹ̀, Mary Akinola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá náà ìta àgbàkọ́lé ẹ̀ ní Ajagunta, subtitled in English, tragic comedy ni. Bó ṣe gbóná girigiri tó gbé ọkàn sókè róró bẹ́ẹ̀ ló ń panilẹ́rìn àríntàkìtì. Sinimá titun Ajagunta, now showing on YouTube. Ẹ click sórí Awíkóńkó TV kẹrin ìrànwọ́. Ajagunta ni o, àwòtúnwò ni ẹ gbà bẹ́ẹ̀.